Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Bàbá olójú kò mú wò lọ, àgbà kàmọ́ ẹ̀ sọ. Ikú pèrà tó yọ lẹ́rìn o, à ń bọ̀ sí ọ̀pọ̀lọ. Rọra tó bá mọ̀ jójó, àní kò má lọ jó tẹ́ o. Àgbà kàmọ́ rọra o, kó má bàa rúgi oyin. Bàbá olójú kò mú o lọ, àgbà kàmọ́ ẹ̀ sọ o. Ikú pèrà tó yọ lẹ́rìn o, à ń bọ̀ sí ọ̀pọ̀lọ. Rọra tó bá mọ̀ jójó, àní kò má lọ jó tẹ́ o. Àgbà kàmọ́ rọra, kó má bàa rúgi oyin. Àgbà kàmọ́ rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà kàmọ́ fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ abolúwere kọ́ ló ń ṣubú pa ní. Àgbà kàmọ́ rọra, kó má bàa rúgi oyin. Ọ̀rọ̀ ilé ayé kò lọ bí ọ̀pá ìbọn. Kó má padà dọjọ́ alẹ́ tárúgbó wá sunkún ọmọ. Gbogbo àbò kọ́ ní fífẹ́, gbogbo ejò kọ́ ní jíjẹ. Àgbà kàmọ́ rọra, kó má bàa rúgi oyin. Àgbà kàmọ́ rọra ṣe ilẹ̀ yọ̀nìyàn. Agàfẹ́kẹ́ afẹ́ṣẹ́ Ìjàyègbè lábẹ́ bàbá wa Balógun Ìjàyè ààrẹ gbogbo ọgbà bàbá Yẹjú Alẹ́mọ ó máa dùn torí aláṣẹ Múṣáìn àṣẹ ó máa fi dá sí Àjàó ọmọ Babalọ́lá ó fẹ́ dá sí Àmọ̀dá fẹ́ dá sí Múyìndín Fáṣọlá fẹ́ dá sí àtàwọn èèyàn ńláńlá máa jó ọmọ òyànjọ́ yẹn Ìjàyègbè ó máa burú àìṣerú ẹ̀rí níta fẹ́ ṣe ọ̀ọ́. Ẹ lẹ́ o, ẹ kú gbádùn, ẹ lẹ́, ẹ rọra, ẹ jókòó ẹ̀yin ọmọ, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó, ẹ kú gbádùn. Mo wà ókè, mo wà ókè. Bámọ̀n! Bámọ̀n! Ẹ ǹlẹ́ jàre bàbá mi, ẹ ní dààmú. Ẹ dákun bá kó pẹpẹ súpù bíi 4 wá. Ṣẹ́rẹ́ tó gùn bíi tàǹtì tó gùn tàbí tẹ́ bá lè tó gùn jùlọ díẹ̀. Tàbí tẹ́ bá lè tó gùn jùlọ díẹ̀ ẹ bá mú wá. Ẹ fún àwọn ọmọ mi ní àwọn nǹkan ọmọ tí wọ́n lè mú. Yóò dáa fún yín, yóò yẹ yín kò ní yẹ̀ lẹ̀. Ẹ ṣé. Ìjàyègbè máa dùn gan-an. Nítorí níta fẹ́ ṣe yìí bí ẹni pé a ṣe Ìjàyègbè rí ni. Bẹ́ẹ̀ ni pé nítorí tá a ti ń ṣe Ìjàyègbè àṣírí ni. Àwọn tó ti ń kópa nínú ẹ̀ náà gbìyànjú àti wàá ráwọn tó fẹ́ dá sí i. Kódà ẹ̀yìn gidi náà ni. Ìjàyègbè yà kọjá bẹ́ẹ̀. A máa jọ lọ ni o. Ẹ dáhùn, ẹ dáhùn, ẹ dáhùn. Ọyẹ mi. Ẹ̀yin náà ẹlẹ́yìn náà dáa. Ẹlẹ́yìn náà dáa. Ọlọ́run bá ń wo yóò pẹ̀lú Àṣàkẹ́. Ọkọ mi. Mo wà ókè, mo wà ókè. Ṣanwọ́, 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 ṣanwọ́.
Okay. So, ọlọ́run alẹ́ nù ká máa ṣe dáadáa ni. Àmọ́ bí ká ìkùtù máa gba ẹ̀sùn ẹ̀. Bàbá olójú kò mú o lọ, àgbà kamọ́ ẹ̀ sọ o. Ikú pẹ̀rẹ̀ tó yọ lẹ́rìn o, à ń bọ̀ sí ọpọlọ. Rọra tó bá mọ̀ jójó, àní kò má lọ jó tẹ́ o. Àgbà kamọ́ rọra kó má bàa rúgí oyin. Àgbà kamọ́ rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà kamọ́ fẹsọ̀ ṣe ọ̀tọ̀. Nǹkan tí káyọ̀kù bá ṣe láyé rẹ̀ gbogbo ẹ̀rù lérè. Ẹ ní dààmú. Àríjìn ó máa tutù gan. Ẹ ní dààmú. Kí ni mo lè rí fi ṣe? Wà ókè. Ẹ jọ sà, ẹ ní dààmú. Sẹ́ẹ̀rì ẹ bá ń bu pẹpẹ súùpù bíi pléètì bíi 4 tá a gbé tékè. Ìyá sanwó. Bàbá sanwó. Ìyá sanwó. Bàbá sanwó. Ó tún gba tékèwé. Ṣé kò yẹ kí n gba tékèwé ni? Baby. Wọ́n ṣe sùúrù ọjẹ́ ìyá sanwó nu. Àǹtí ẹ jókòó ẹ má wọrí. Ìyàwó yín. Fàájì làwa ṣe. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ̀yin mọ̀ mú tẹ́ ẹ fẹ́ mu. Ẹ mọ̀ mú kíbi ẹ mọ̀ bàbá dúdú lọ. Ẹ mọ̀ bàbá dúdú lọ. Ẹ̀yin ọmọ ẹ má jẹ kẹkẹ sú. Ẹ jẹ kẹkẹ sú ẹ jẹ kẹkẹ sú ẹ jẹ kẹkẹ sú. Ibi tá a bá jẹ ayé di ayé àmọ̀ pa jẹun. Bẹ́ẹ̀ ni èèyàn kò lè wá mọ̀ fi búrẹ́dì kó mọ̀ fi kó wa lómi ọbẹ̀ lọ. Ẹ ní kí n jókòó. Àǹtí ẹ mọ̀ jẹun ẹ̀yin ajẹ́ ń tí yín o. Ẹ dẹ̀ ṣé ọ̀pẹ́ kò ní sí problem. Ẹ wo bàbá sí ọmọ rẹ gbogbo tá a bá jẹ mímu jíjẹ ìrọ̀rùn ní sí ọmọ rẹ. Ẹ mú àkọsí problem. Ẹ bá mú kinní kan sí wa ẹ̀ ní dààmú. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìgbà olùmọ̀ adé tó bá lọ. On the payment. On the 16th. Magẹ́rẹ́ ọ̀sẹ̀ lọ. Títí ọ̀la. Kí ló ṣẹlẹ̀ bébí? Bó ló lọ? Bébí kí ló ṣẹlẹ̀? Where are you going to? Jẹ́ kí n máa bá tèmi lọ. Nítorí iye wà nù kí ti kúrò bí. Kó tó mú ìyàwó wa bá ẹ̀. Kó tó sọ wípé ìyàwó rẹ̀ ti fún ìyọ̀kan lóyún. Why are you doing this, Joke? Bí mo ṣe love ẹ tó, ṣé nǹkan tó fẹ́ fi san fún mi ni? Bí mo ṣe ń treat ẹ nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó mi, tí ò sẹ́lòmíì tí mo ní, kò sọ̀rọ̀ kan ta tí mo ń bá sọ̀rọ̀, kò sẹ́ni tí mo ń fọ̀rọ̀ lọ́jú ìwọ lọ, ṣé nǹkan tó fẹ́ fi san fún mi ni? Ṣé àdúrò nǹkan tẹ́mi fún ara mi ti go through lórí wípé àwọ̀ tí ì bímọ? Lọ́dọ̀ ẹbí, lọ́dọ̀ ọ̀rẹ́, lọ́dọ̀ ara, lọ́dọ̀ àwọn tí wọ́n fúnra rẹ̀ ò mọ̀ ń pẹ́ àti nǹkan tẹ́mi fúnra mi go through nígbà tí ò sẹ́yìn kankan bẹ̀. Ṣé nǹkan tó fẹ́ fi san fún mi ni? Sọ fún mi. No. And then what? Mo kí ó mi sọ wípé kí n fẹ́ra mi sí position àwọn. Ọ̀rọ̀ wọn dẹ̀ yé mi dáadáa. Mo dẹ̀ wọ́n pé èyí wà nù. Kémi náà ti lọ kó tó di pé wọ́n mú ìyàwó wa bá mọ́. Káyọ̀ kí wọ́n lè. Bóyá ká lo nǹkan tí wọ́n náà sọ sí. Ìwọ náà fẹ́rẹ̀ sí position tí mọ́mí mi wà lọ́tọ̀. Kí wọ́n náà ti wá dá ìgbà tó lẹ́gbẹ̀ẹ́ kó wá bímọ tó tóbi wẹ̀. Nítorí pé wọn ò tí ì bímọ, ìyàwó ẹ̀ dẹ́ kẹ́rù kúrò lé, ó sọ pé òun lọ. Báwo ló ṣe máa ṣe? Ẹjọ́ mi kọ́ ni pé mi ò bímọ. There is no hobbies. Mo lè understand that. And when it is time, Ọlọ́run á ṣe tiwa fún wa. Bí kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Kí ni túmọ̀ gbogbo eléyìí? Má ṣe lè fún mi. Mi ò wá bímọ. I'm sorry. And I understand everything. Ọ̀rẹ́ Ọlọ́run á fún wa lọ́mọ. Ṣé mo mi ló fẹ́ ni àbí mi? Èmi ló fẹ́, of course. Please. So, why jókòó báyìí náà? Please sit down. Sorry. So, mo máa ń kọ́ pé àlejò bá mi gbélé okú ẹ̀rù ó ń lọ.
Jọkẹ́. Lórí ìpele òbí. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún. Bọ́kọ mi àlè owó bá lọ ká tòsí Alábíà. Bọ́kọ mi àlè owó bá lọ ká bòsí Pàṣọ. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún. Máa yá atẹ́ ní ẹ̀sọ́tọ̀ fún o. Bọ́kọ mi jẹ pẹpẹ súùpù tó kó gbogbo owó lọ jẹ o. Bó mutí tó kó gbogbo owó lọ mu o. Máa yá kúrò lórí bẹ́ẹ̀dì fún ẹnu ẹlẹ́wà yẹn. Ẹnu ẹlẹ́wà yẹn, ẹnu ẹlẹ́wà ìbá yín lọ o. Kí ló dé? Ṣé wọ́n lẹ́ pẹ́ ni? Mọ́mí eléyìí ò sọ̀rọ̀ pé ó pẹ́ àbí ò pẹ́ o. Wọ́n láti last month lẹ ti máa ń sọ pé ẹ máa sanwó school ẹ̀ fẹ́ẹ̀ ní déènì ẹ̀ Fola dọ́là. Wọ́n lẹ́ẹ̀kọ́ máa fà á kúrò pé ká máa mú wá school bóyá ń sá fún wọn school. Wọ́n níjọ tẹ́ bá ti mú owó school ẹ̀ wá ní kẹ́ máa mú bọ̀ kó sì jókòó sílé náà. Èmi kọ́ ni wọ́n fẹ́ sanwó olórí ibú bàbá yín ni. Olórí ibú bàbá yín ni tó bímọ tí ò lè tọ́. Bàbá sanwó. Torí táwọn wí ní ìsinmi ká tó fọ̀ wọ́n gbà lórí pẹpẹ súùpù lọ́wọ́ lọ́ọ́ máa jẹ pẹpẹ súùpù ranù. Ṣé ẹ gbọ́ bàbá tinú? Wọ́n náà ọmọ yín náà lé wálé ìtọ́jú à ń wí nísìn ẹ̀ ń gúngì ọrùn. Òní ó lé àwọn ọmọ yín wálé yìí wọ́n ní ẹ̀ sanwó sùkúù. Olórí ibú olórí mi ò sanwó léèwé ọmọ mi. Èmi ò mọ̀ ẹ lọ rè bí ọtá wájú ẹ bá dé sùkúù. Ṣé mi ò ti fún olówó wọn? Ǹjẹ́ wo lẹ sanwó? Àbọ̀kùn ẹ̀fù. Ńgbà wo? Ṣé ẹ mọ̀ pé táàmù wọn sanwó sùkúù àwọn ọmọ ni? Ọmọ. Ẹ̀ ń gbò láwá fún mi lówó. Ṣé ẹ ti gbowó lọ́ọ̀ mi lánàá? Ńgbà wo? Lọ́wọ́ yín ńgbà wo? Pẹpẹ súùpù àti gbogbo tẹ́ ẹ mú lánàá ẹ mọ̀ kó owó léèwé ọmọ ilẹ̀ ń gbà. Wọ́n bí yín dà. Bí n bá tún sanwó mi lẹ́sẹ̀ pé táìmù mi dé kí ìyá mi pè mí lẹ́sẹ̀. Ìyá yín máa pè yín lénìí. Èní ìgan lè máa kú. Ẹ ní san kí ni? Èmi ní pàǹgì lẹ́nu. Èmi ní pàǹgì lẹ́nu tó ti yẹ yín. Ẹ sanwó sùkú ọmọ mi ni. Bàbá yín ọ̀tọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Bàbá yín ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ìyálà ìyá yín gan wọn bí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n bí wọ́n lọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìyá bàbá yìí. Ìyá lè pa ọmọ mi lọ ṣe. Mami, bí mo ṣe wà yìí, ó rẹ̀ mí débi pé gbogbo ara báyìí ló ń ro mí. Mami, ọkọ mi ò jẹ́ kí n nísinmi. Ọkọ mi ò jẹ́ kí n sùn mọ́jú. Ojoojúmọ́ báyìí, ìgbà ni. Kí ló dé? Ó ti sú mi, mami. Ó ti sú mi. Kí ló lè tó gbogbo ilé ìnà ọ̀hún? Kí ló ṣẹlẹ̀ gangan mi mọ̀? Ó ti sú mi o. Adéjọkẹ́, mo understand feeling ẹ. Àmọ́ ọkọ mi, tábà ní tọ́ra wa. Ẹni tí ò bá mọ̀ ojú kì í jìnnà sí nílò. Fúnra rẹ̀ ni tí ò bá mọ̀ ojú ló máa ń pe onílù pé kó máa fo ojúmọ́ máa rọ̀gbà yíwọ̀n ká. Bẹ́ẹ̀ ni, Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní nǹkan tó bá sọnù báyìí tó bá ṣe kókó tí òun bá nídìí ẹ̀. Ìwàkúwà báyìí lèèyàn máa wà. Ó ní òde ní sinmi títí tó máa fi rí nǹkan ọ̀hún. Jọ ṣàánú mi torí Ọlọ́run ọkọ mi. Ṣàánú mi. Ìwọ náà wo nǹkan tí ìyá ọkọ ẹ tó ń fojú ẹ rí. Tí ì bá ṣe wípé ìwọ jẹ́ ọmọ tí wọ́n bí tán kọ́, tó dúró tó gbẹ̀kọ́ tó bójú èmi àti bàbá ẹ jẹ́. Tó bá jẹ́ pọ́mọ mi ní àti wọ́n nǹkan ṣe sọ́rọ̀ rẹ̀. Ṣebí kí ọmọ ṣáà ti lóyún ni àbí kó sì ti kó ti gbọ́mọ jó. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà máa mi. Torí nǹkan tó fi ń ṣe nǹkan ẹ̀ gangan látijọ́ yìí tó yẹ pé lójoojúmọ́ báyìí ni ò jẹ́ kí n gbádùn. Torí ẹ̀ náà lóyún àti torí ẹ̀ lóyún ṣó fẹ́ gbẹ̀mí mi ni. Dọ́kẹ́ kò lè gbẹ̀mí. mi ò tó rẹ̀ pé gbogbo nǹkan tó wà lẹ́yìn ó ti sú mi báyìí torí kò síbẹ̀síbẹ̀ àárín solution kankan mi ò lóyún ojoojúmọ́ báyìí gbígbá ni ojoojúmọ́ báyìí gbígbíní ni ojoojúmọ́ báyìí mi tẹ̀ mọ nǹkan tí mo lè ṣe I don't know. Ọkọ mi torí Ọlọ́run bá mi ní faradà ṣó ti gbọ́.
Mami, kí ni farada? Mami, ní farada. Oh, a ní tó bá sọ ni wá kó wá léèyàn máa ń wá. Ó ti gbọ́ yín, kò sí wàhálà tó mọ̀ kó tí ń bá sọ láti ní dọ́là. Ìkan náà lè ṣe wọ́n máa sọ. Ẹ̀yin ẹ̀ náà lè máa wà. Mo ti gbọ́ yín. Kí ni kí n wá ṣe? Jẹ́ ká máa lọ kí n drop yín. Jẹ́ ká máa lọ. Mi ò rìn gẹ́ta gbọ́ ara báyìí ló ń wò mí. Hello ma. Yes ma. Èmi kan ti expect yín ti pẹ́. Ọjà yín ti wà ńlẹ̀, everything ti wà ńlẹ̀. Àgbà Kamo fẹ́ sọ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ àbólúwèrè kọ́ ló ń ṣubú pa ní. Àgbà Kamo rọra kó má bàa rúkì oyin. Ọ̀rọ̀ ilé ayé kò lọ bí ọ̀pá ìbọn. Kó má padà dọjọ́ alẹ́ tárúgbó wá sunkún ọmọ. Gbogbo àbùkọ́ ní fífẹ́, gbogbo ejò kọ́ ní jíjẹ. Àgbà Kamo rọra kó má bàa rúkì oyin. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà Kamo fẹ́ sọ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ẹ ra sà. Ẹ ra mà. Ṣé ò sí? Ẹ wò ó. Kí ló ṣe mọ́tò yín? Ẹ ṣe ó ní fault díẹ̀ ni. Ìgbà tí màá dé ìgbà mo kàn rí pé kàn déédéé ń jack mọ́ mi lọ́wọ́ ni. Ẹ̀kan náà kò stop ni. Ṣé ni mo manage ara mi láti park ẹ̀ mọ́lẹ̀ gan dáadáa. Kí lè wá rí ṣe sí? Mi rí nǹkan wọn ṣe sí mo tẹ̀ tí ń try láti fọwọ́ sí ṣàwọn kankan bẹ́ẹ̀ mi ò get anything. Mo dẹ̀ ti pe mechanic mi ó níbi tó ń wá jìnnà. Kó tó fà á nìyẹn jàre tí mo fi wà níbà. Mo tèmi lè ṣe fún yín. Yes sir. Ẹ jẹ́ kí èmi máa gbé yín lọlé. So màá wá gba kí màá dẹ̀ pé mẹkáníìkì tèmi àwa bá ń ṣe. Ẹ fẹ́ máa gbé mi lọ sílé mi. Ṣé ẹ mọ́lé mi ni? Mo mọ̀ yìí jù. Èmi máa wá gbé àwọn ìyàwó Yusuf Ọ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ lé yín. Oh, Mrs. Yusuf. Ẹ̀yin lè máa ń gbà ọmọ lọ sí school. Èmi ni. Oh, okay. Wá rí yín bẹ́ẹ̀. Ẹ̀yin náà ṣe èèyàn ẹ máa ń tẹ̀ wọ́n. Ẹ ṣé gan ni. Thank you so much. So ẹ bá mi pa tìǹde. Sọ́la àbáyín máa pe mẹkáníìkì ni. Okay. Àwa ṣe. Irú yóò gbọ́dọ̀ máa wà ní ojú títì báyìí. Let me just take my bag. Thank you. Irú yín kọ́lé ẹ̀kẹ́ máa wà ní òrùn báyìí. Ọlọ́run lè ṣe bàbá kẹ́ ọmọ ọdún mélòó láwa náà lẹ́yìn pé wà bàbá. Bàbá. Owó ló jẹ́ kó dàbí báwa náà dàgbà. Ẹ pé owó wà dáadáa ẹ̀yìn báwa náà sì ló ṣe ló ṣe. Hello. Mo pe Àgbà Kamo títí wọn ò gbé call o. In fact, bó ṣe máa ń ṣe nìyẹn. Ó ti yé yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti pe ẹlòmíì ṣá. Mo ti pe another person. Because àwọn tó fẹ́ gba ọjà yẹn, ó ti wà worried gan. Wọ́n dẹ̀ ti sọ pé àwọn ṣetán láti wá kó ọjà wọn. Torí ẹ̀ mo ṣe pe ẹlòmíì pé kán wá bá mi kó ọjà yẹn. Okay. All right sir. Tí má ti dé shop, èmi náà máa pè yín. Màá ní pé kẹ́ wá bá mi shop. Okay sir. Ẹ ṣé sir. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà Kamo fẹ́ sọ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ àbólúwèrè kọ́ ló ń ṣubú pa ní. Àgbà Kamo rọra kó má bàa rúkì oyin. Bàbá olójú kò mú wọn lọ. Àgbà Kamo ẹ̀ sọ.
ikú ń pèrà tó yọ lẹ́rìn o à ń bọ̀ sí ọpọlọ. rọra tó bá mọ̀ jójó àní kó má lọ jó tẹ́ o àgbà kàmó rọra o kó má bàa rúgi oyin. bàbá olójú kò mú o lọ àgbà kàmó ẹ̀ sọ o. ikú ń pèrà tó yọ lẹ́rìn o à ń bọ̀ sí ọpọlọ. rọra tó bá mọ̀ jójó àní kò má lọ jó tẹ́ o àgbà kàmó rọra kó má bàa rúgi oyin. àgbà kàmó rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. àgbà kàmó fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Hello, àgbà Kamo. Hello dear. Kí ló dé ń ṣe báyìí? Ṣé mo tá mi tẹ́ ń pè mí? Kí ló dé? Bro, ọkàn mi fà sí ẹni. Ọkàn mi fà sí ẹni. Ẹ stop ẹ jàre, mi láìpẹ́ tẹ máa ń ṣe yìí o. Ṣé mo kọ́kọ́ máa wà lé ni? Kó mi wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí náà o. Ṣé fẹ́ kó bá mi ni? Ewé gbogbo bàbá ń sọ̀rọ̀ làṣùgbọ́n máa pè é lọ́la. Ẹ má wọrí. Dàmú ti gbọ́. Kárìíra o. Ara mi ti wà lọ́nà. Kárìíra o. I love you. Okay, ó dáa. Kí ló ń ṣe máa ìbá yìí náà? Ọmọ yẹn. rọra tó bá mọ̀ jójó àní kó má lọ jó tẹ́ o àgbà kàmó rọra kó má bàa rúgi oyin. àgbà kàmó rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Jọkẹ́ rondo Jọkẹ́ bèbí kí ni ogun tó ń ṣe. Mo rò pé wàá ti bọ́ gbogbo ẹ̀ wúlẹ̀ kí gbogbo ẹ̀ ká ṣe. Kí ló tó rọ̀ṣà rẹ̀? Mo sọ fún ẹ pé lẹ́ni tó wá bá mi ṣeré yìí fi ara balẹ̀ gbogbo owó tó ẹ kó pa lẹ́ni pátápátá tó bá ti ń lọ sílé mo máa fún ẹ. So why you rushing yourself? Mo mọ̀ pé wàá fún mi àmọ́ tí mo fẹ́ ṣe ni pé kí n kọ́kọ́ ṣe tàkọ́kọ́ yẹn gbẹ̀ tó bá máa di ẹlẹ́ẹ̀kejì máa ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀. Ẹ jẹ́ wá ṣé kò sí ṣé ẹ ń lu drum ni? Okay, kò sí problem Sherry before anything ẹ jẹ́ kí n parí drink mi kí n bọ́ sí bathroom kí n shower kí n wá bọ́ sẹ́rẹ́ fún yín lórí bẹ́ẹ̀. Olùgbé wà lé fún yín. Take it easy now. Isso mo ṣe máa lọ bá ọ. Isso kí ló ṣe. Okay. Let me just change my clothes. Ìyá mi, ibo ló wá ń lọ? Ibi tó jìn mo ń lọ sà. Ibi tó jìn. Ẹ jẹ́ ká gbé ẹ. Mi ò dá tẹ́sí dúró sà. Ṣé torí káà ní àwọn àtàìsí? Àwọn àtàìsí yẹn ò ṣe nǹkan kan. Mi ò ní mo fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n kàn bí ẹni. Ó dà sà, ẹ ṣé gan sà. Wọlé. Gbogbo àti ẹ̀ náà ni ogun tí kálukú bá ṣe. Ó ṣe pamọ́ ni. Ẹ ṣé sà. Ọ̀dọ́ àtàìsí tó yẹn ò ní ká má gbé ẹ. Ẹ ṣé sà. Ọmọ tó jẹ́ pé ọ̀nà ọdún dáadáa báyìí. Ṣé ìlú yìí náà ìwọ̀dẹ́ ń gbé ṣá? Bẹ́ẹ̀ ni sà. Ó jẹ máa wá. Ilé ayé yìí nígbà díẹ̀ ni. Tó bá jẹ́ kan náà fáwọn agun òròjú. Nígbà táwọn wá yàwó ṣé ló ẹ̀kọ́ ló yẹ ká rí. Díẹ̀ ló yẹ ká rí. Ọlọ́run ṣe kọ́ náà ni. Ìgbàgbé tí tó ti burú jù náà ó dàgbà mi ò ṣoge mọ́. Owó ni ò sí o. Ó bá wà. Àwọn àtọ́jú yín o. Ẹ náà bá gbórí dúró àtọ́jú yín o. Àwọn orí o máa gbé débi tó ń lọ. Ọ̀fẹ́ yá junction mọ̀sáfún ẹ tó ń bẹ̀ yẹn. Nǹkan wẹ nìkan ń bẹ̀ àwọn àdẹ̀tí wò tán. Wọ́n máa gbé ẹ lọ. Ilé ayé yóò kò lè tó gbó yẹn. Ìgbà mélòó la fẹ́ lò ní ayé táwọn ẹ̀wò orí. Káṣá ti máa ṣe dáadáa. Àmọ́ bí a ti lè jọ pàdé. Wọ́n ṣe dáadáa sí èmi náà ṣe dáadáa sí ẹ.
Adélẹ̀pọ̀ náà ni. Ọ̀nà náà kì í ṣe ọmọdé pẹ̀lú ẹ̀rọ yí ẹ̀. Ẹ̀gá o, àjẹ tìdí yóò fọ́ ọ́bù jìnnà pẹ̀ tìdí. Sí àlà díẹ̀. Èmi fẹ́ kó wò pé àwọn eléyìí dàgbà irọ́ o. Ìdàgbà lójú mi o. Ìdàgbà ní kíní o. Àwa táwa lè tọ́jú yín rè. Àwa táwa lè tọ́jú yín rè. Bí a máa fi ṣòkòtò sófé. Kí ni a fẹ́ ṣe fún yín? Ṣùgbọ́n ọ̀rọ̀ ni ẹni rédíò tààtà lè tọ́jú yín. Àtà lè tọ́jú yín rè. Dìlíbà mọ́tò yóò ọ̀sẹ̀ kan. Mo lè ná nítorí tiẹ̀. Mo lè má ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta nítorí tiẹ̀. Yín kàn máa gbé ẹ káàkiri lọ́gbọ̀n omi tó bá ló fẹ́ lọ. Kí n gbé ẹ débẹ̀, kí n jẹ́ ẹ lẹ̀, kí n tún páàkì. Kó rẹ̀ ṣe tán, kí n tún gbé ẹ, kó tún páàkì. Ọmọ ni wọ́n yìí, àríru ẹ̀ ńgbà tó ojú òdù ni. Tó kàn rí rọ́bọ̀tọ̀ bí ìyá sanwó. Ọmọ ní ẹ̀. Kí ló ń ṣe ẹ́? Ṣé ẹni kójú ẹ ṣe à ń fún mi? Kí ló dé? Inú kan wọn ní sà. Mi ò gbọ́ bí mo lè lọ síbi tí mo lọ mọ́. Ẹjọ́ sọ ẹ máa gbé mi lọlé. Bó nílé ẹ? Ìsàlẹ̀ ń bẹ̀ yẹn. Ẹ ṣáà máa lọ straight sà. Ṣé o jẹ nǹkan kan ni? Ewo mi jẹ́ nìkan. Máa lọ straight. Nígbà wo kó lo nǹkan o lọ́lẹ̀kùn yẹn ti há mọ́ ẹ kí wọ́n náà lo nǹkan o. Yes sir. Gbọ́ Yes sir. á fara lẹ̀ pẹ̀lẹ́. Ẹ ṣé gan sir. Wọ́n ló ṣe o pẹ̀lẹ́. Tó dẹ̀ kí ló yẹ ṣe ló ń ṣe. Kí ló ṣe ẹ́? Ibo ló ti mọ̀? Ibo? Kí ló ṣe ẹ́? Mọ́tò já mi lẹ̀ ni. Mọ́tò já ilẹ̀ ẹ́? Ibo ló ti mọ̀? Kí ló ṣe ẹ́? Ó ṣàṣẹ báyìí kó tó jáde. Kí ló ṣe ẹ́? Inú omi ni. Inú? Kí ló ṣe fún mi? Kò máa yí ẹgbàá mi. Ó ní nínú òun ni. Fún mi. Kí ló ṣe? Fún mi ọkọ mi jọ ọkọ mi. Kí ló dé? Kí ni mo fẹ́ lò fún báyìí? Kí báwo ló ṣe sọ ibo ló ti ń bọ̀ gan-an? Mi mọ̀. Fún mi. Ìyá fún mi. Ẹ ṣe sùúrù náà. Ibo ló ti ń bọ̀? Ibo ló ti ń bọ̀ kọ́? Fún mi. Fún mi. Kò jẹjẹ bẹ̀. Fún mi. Tẹ̀mí mi bá. Fún mi. Ẹgbẹ́ mi ra mi kálá. Ìyá fún mi. Ẹ ṣe sùúrù. Ìyá fún mi. Ẹ dúró náà. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Báwo ló ṣe jẹ́ gan? Fún mi. Má ṣe báyìí fún mi. Ó sì mí ẹ ṣe sùúrù. Mọ́mí, ẹ gbà. Mọ́mí ẹ tún gbé sílẹ̀ ni. A ní kẹ́ ẹ jẹun ẹ jẹun. A tún ní kẹ́ ẹ tún máa gbó ẹ tún gbé kalẹ̀. Fún mi. Mọ́mí, fún mi ti lọ tiẹ̀. Ẹ̀yin ní kẹ́ ẹ mọ́kàn. Mọ́mí, ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún mi? Iye tá a rí nìyẹn o. Fún mi ṣaláìsí o. Báwo ló ṣe ṣẹlẹ̀? Bá a ṣe rí nìyẹn o. Wọ́n lò fún mi ní o. Wọ́n á drop ẹ̀ sílé o. Ẹnìkan ló lò. Bẹ́ẹ̀ni. Ẹ tó wá lò dà. Ọ̀rọ̀ rẹ̀. Ó já fún mi sílé ó sì lọ tiẹ̀. Ó ti lọ. Ó gbà fún mi lọ́wọ́ mi. Ojú kan ẹ̀ pa, ojú kan èrè. Ọlọ́wọ́ agbára lé mi lórí. Ni mo fẹ́ bọ́ lọ́rùn fà á. Ó ti tó ẹ má sunkún. Mọ́mí ó ti tó. Mọ́mí, ẹ wá ṣe sùúrù. Ṣé rí mà yẹn?
ẹni tó bá ṣe nǹkan téèyàn kò ṣe rí ojú àárín nǹkan tẹ́nì kò rí rí ni o ó rí pé òun máa lọ scot free kò possible ó máa jìyà yẹn ṣó ti yé yín ẹ má kí mọ́ ẹ ṣe sùúrù. ó ti tó kún ó ti tó ìjókòó. ẹ má kí mọ́. mo báwo níbi tó lọ. àdúpẹ́ mọ́. àlàáfíà. fún mi. mọ́mí èyí. àníkẹ́ má kí mọ́ mi ẹ má kí I'm here for you. ẹ má sunkún mo wà bí pẹ̀lú yín. ṣe bó ti lọ náà nìyẹn. àmọ́ mi kò lọ. àníkẹ́ yé sọ bẹ́ẹ̀. ẹ bá ti rí mi ẹ ti rí fún mi mọ́mí. ẹ bá ti rí mi ẹ ti rí fún mi ẹ má kí. o ṣalápàpà o mo mọ̀ pé àjà máa màlà ni ẹ o ìkọ̀ọ̀kan mo dẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó o ṣe fún mi nítorí ẹni tó pa fún mi tó wá ju òkú fún mi sílẹ̀ sílé nítorí ẹ̀ mo ṣe wá bá ẹ o tí onítọ̀hún bá bí igba ọmọ báyìí ọ̀kọ̀ọ̀kan ni kó máa kú o torí ọ̀kọ̀ọ̀kan lọmọ ọwọ́ ń yọ o tí onítọ̀hún bá bí igba ọmọ kó má kú kan mo mọ̀ pé o máa ṣe fún mi nítorí ẹ̀ mo ṣe wá bá ọ kó o ṣe fún mi. Kẹ́mi. Ẹ káàsán bàbá. Wá ń bí. Ẹ káàsán bàbá. Ǹlẹ́. Ẹ káàsán. Dúró. Kẹ́mi. Sir. Kí ni tó ṣẹlẹ̀ tó fi ń ṣe ládùúrú irú èpè tó ń ṣe yẹn? Kí ló dé? Ṣé ìwọ ò mọ̀ wípé òòṣà alápàǹpà tó ń wo yẹn? Ajá máa máa là ni. Mo mọ̀ bàbá. O mọ̀. Ẹni tó ń ṣépè yẹn fúnra rẹ̀ ení. Ẹni tó fetí gbọ́ èjì. Ẹni tí wọ́n ń ṣe fún ẹ̀ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà máa fara kó o ṣé o ti rẹ́dí láti ṣe tuntun ẹni. Bàbá èmi náà ti mọ̀ torí ẹ̀ mo ṣe múra ìdání òun rẹ̀. O ti múra ìtutù ẹ̀ dání. Bẹ́ẹ̀ni. Ẹ̀yẹ ilé ẹ̀rì ṣé wọn kémi náà ti fi etí kò mo wá kémi náà fi ṣe Kẹ́mi Kẹ́mi ò burú gan ni o gbàgbàgbàgbà Kẹ́mi. Àwọn ọmọ yìí ó ṣalápàǹpà àwọn yìí ó mọ nǹkan kan yé Elédùà ṣàánú mi o ṣàánú mi o. mi ò lè má sọ fún ẹni o ìfà tí ò máa jẹ́ pé jọ kẹ́gan tó sọ fún mọ́ mi bíi tí ìfẹ́ kẹ́ni bọ̀dì bọ̀ torí ẹ̀rù ń bà mí lọ́wọ́lọ́wọ́ báyìí gan ẹ̀rù yìí bà mí gan lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ oúnjẹ yẹn ló important ṣé yẹn ti ó ti fẹ́ jìnnà ní kíni aṣáàdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run lóòótọ́ a máa gbóhùn yẹn a máa gbóhùn ọmọ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣé òótọ́ ni. mọ́mì ni máa pè é. báwo ni ṣé tòótọ́ ni. mo ti sọ fún yín tẹ́lẹ̀. olóhùn mo ṣe olúwo ṣe ìyàwó mi dà bá mi pè. ọlọ́run mo bà dúpẹ́. mọ́mì wá bí ni. aṣọ létí gbọ́ngbàrò mi ni ìyàwó mi. Hey, my dear wife. Olúwa ṣeun. Inú mi dùn okùnrinre náà ayọ̀ náà àbá ẹ̀ka lé lágbára Ọlọ́run. Ọmọ dáadáa ni okú àforítì okú rojú. Èmi náà kọ́ má rí mi bí ìyá burúkú. Gbọ́ mi ò ṣe ọ̀rọ̀ ara ọmọ ló ta mí. Ó ṣe máa jẹ́ èsì Ọlọ́run aṣọ́rí àṣepé fún ẹ lágbára Ọlọ́run. Ò ní lóyún àyúnṣẹ́, ò ní lóyún àyúnbàjẹ́. Bó ṣe inú ìyójú gbogbo rẹ̀ etí gbogbo àgbọ̀ gbogbo ẹni báyìí wọ́n fẹ́ ya yọ ọ́ lágbára Ọlọ́run. Ó ṣe mo dúpẹ́ gbogbo tẹ bá tẹ fún mi máa jẹ ẹ máa jẹun. máa jẹun. mo ń máa láwọn fẹ́ jẹun. kí ló expect wá jẹun. ayọ̀ mi ti dé adébá wa kalẹ̀ lágbára Ọlọ́run ó ṣe máa jẹ. ok máa bá wọn mọ̀ bọ̀ ṣètìbọ̀ máa jẹ máa mú. ayọ̀ náà abẹ́rẹ́ kalẹ̀ lágbára Ọlọ́run èṣù ò ní fi bà yín nínú jẹ máa jókòó báyìí mo máa jẹun ọwọ́ ẹ̀ máa pàdé mi bó ṣe máa rí nìyẹn. aṣọ Ọlọ́run gbàdúrà Olúwa mo máa dúpẹ́.
Kí ló ṣẹlẹ̀? Mọ́mì! Kí ló dé? Àwọn ènìyàn. Kí ló ṣe yín? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo rí ẹyẹlé mẹ́ta. Ẹyẹlé lórí. Ẹyẹlé máa ń kórè wọlé ni. Tẹ́ ẹyẹlé bá fọwọ́ ọ̀tún kọ́ orí wọlé àfi tòsì kórè wọlé. Ẹyẹ dáadáa lẹyẹlé. Ẹyẹlé dúdú mẹ́ta ni. Dúdú lẹyẹlé. Ẹyẹlé ò funfun á kú dúdú ni. Wọ́n á súre pẹ̀lẹ́ sùn. Kò sí tí ó ṣe ọ lágbára Ọlọ́run sùn. Bí ẹ sùn dáadáa. Sùn jọ. Kí ló ṣe ní sùúrù? Kí ló ṣe lórí? Ní sùúrù pẹ̀lẹ́ ní sùúrù kí ló ṣe lórí ní sùúrù omi. Iná ọmọ jó mi. Sísá mi. Iná ọmọ jó mi. Ọmọ méjì láàrin ọdún mẹ́ta níbo ni mo fẹ́ gbé wọ̀? Ọlọ́run ò. Ọlọ́run ò ṣe dáadáa. Mọ́mí sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣe ọ̀rọ̀ sọ̀sọ́ lọ́hùn ẹyọ kan tó kù yìí àdìrún àdìgbà ṣẹgbọ́ àdúrà lẹ máa gbà nítorí pé alápàdúpẹ́ lọ́lọ́run. Ààrẹ má bá mi sọ̀rọ̀ alápàdúpẹ́ lọ́lọ́run mi ò fẹ́ gbọ́ ẹjọ́ torí Ọlọ́run má bá mi sọ. Ẹ má bá mi sọ mi ò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe yóò dáa. Kí tó ṣe yóò dáa Ọlọ́run tó dáa. Ẹ má sọ bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ó ti tó máa. Bọ̀dá. Ni mo ṣe. Ọlọ́run ta ni mo ṣe? Ta ni mo ṣe? Ọmọ méjì láàrin ọdún mẹ́ta. Bọ̀dá ó ti tó. Kí ni mo ṣe? Ó ti tó bọ̀dá bẹ́ẹ̀. Ìbá tẹ̀yọ̀ jẹ́. Mo bó ṣe lè dí lára yín ṣùgbọ́n tẹ́yìn bá ń ṣe báyìí tíyàwó yín náà ń sunkún ẹ̀yin gbogbo ló yẹ kẹ́ máa rọ̀ ìyàwó yín lọ́kàn ẹ mọ̀ pé situation sí mímọ̀ ẹ̀ wà nísìn ẹ̀ láti dúró tì. Ẹ mo sunkún ni. Mo mọ bó ṣe rí lára yín. Ẹ jọ mo fẹ́ lọ kàn. Sísá mo fẹ́ sọ mo fẹ́ sọ ọ́ kékeré ọ̀hún àní mo wà ní sọ́ọ́ yẹn. Ẹ dùn wọ́n mú dáàdì ó ti tó ẹ dùn wọ́n mú. Kó má padà dọjọ́ alẹ́ tárúgbó wá sunkún ọmọ. Gbogbo àbùkọ́ ní fífẹ́, gbogbo ejò kọ́ ní jíjẹ, àgbà kàmọ́rọ̀. Ṣé wà lọ́mọ? Ṣé wà lọ́mọ? Kíni ta ló ń bẹ ṣeré òṣì? Kí ló dé òun mú? Kíni tí ẹ wá jókòó ná? Ṣé mo sọ fún ẹ pé nǹkan ni mo wá mú bíbá ẹ? Kí ló máa ń ṣe ẹ́ náà tí mò ń pè ẹ́ láti jọjọ́ tó gbé call mi? Why? Ṣé wà? Bẹ́lẹ̀rùn ara nìwọ náà. Ó mọ̀ kó mo ṣe ṣọ̀fọ̀ ọmọ tó ṣe kú ni. Tí àwọn yẹn máa gbé kọ́ kó dáa. Ó ṣọ̀fọ̀ ọmọ. Excuse me, tó bá ṣọ̀fọ̀ ọmọ kí ló kàn mí? Ṣé mi mo bí ọmọ tó kú ni? Òun ṣọ̀fọ̀ ọmọ kí ni tèmi pẹ̀lú yẹn? Ó mà dájú o. Ọmọ mi kú. Oníṣèwọ̀ ló bí ọmọ ni. Ìyá tó bí tó wà nínú ilé mi gangan kọ́. Ẹ gbà mí kẹ̀. Ṣé wà? Kí ni? Ṣé bóbìnrin nìwọ náà? Ó dáa. Lọ́wọ́ tí mo tiẹ̀ wáyé kí kálukú sì jókòó sáyé ara ẹnu nígbà tára mi bá dẹ̀ balẹ̀ mò ń ṣọ̀fọ̀ ọmọ lọ́wọ́ mò ń sọ pọ̀rọ̀ yan kí n máa bọ̀ wo nígbà tára bá dẹ̀ balẹ̀ a máa ríra. Really? Mo like ẹ. In fact mo like káàdì tó play yẹn o ráyè ti tèmi àbí bẹ́ẹ̀ kọ́ kò sí problem èmi náà ti mọ̀ pé ò ní ráyè okay fine owó mi tó wà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gbà mo need ẹ̀. Owó kí ni? O yá mi lówó náà ebo fún mi lówó ni. Okay o mi ò fún ẹ ní owó yẹn mọ́ mo fẹ́ gbà nísìn báyìí. Bó mo ti fẹ́ rówó mi ò lè mi ò sọ lọ́ọ̀ mi ò bí mo ti fẹ́ rówó yẹ̀sì mo ti fẹ́ rówó. Really? O náwó lọ́wọ́ lèmi ń pè ẹ́ tó dá mi lóhùn okay fine
kò sí wàhálà owó mi tó wà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba owó mi mo ní ìdẹ. a ní mi lówó lọ́wọ́ mo ti dẹ́ lóhùn mo ti fẹ́ rówó báyìí olówó fún mi lówó ni o sọ pé o yá mi mo wá fẹ́ owó gbà báyìí. excuse me mo fún ẹ lówó kí ni no mi ò lè ṣọ̀fọ̀ owó kí tún ṣọ̀fọ̀ ara so mo ní ìdówó mi ìgbà tó bá dẹ̀ ti lè wá ń bẹ̀ fún mi so fún mi lówó mi. mi ò lówó. ìwọ ò lówó tí ẹ dúró náà kà mọ́ ṣé standard mi ni ẹ ni ní òwò mi látòkè délẹ̀ náà ṣó wọ́ọ̀tì mi ni tí bá ṣe pé tí ìgbín tó mọ̀ jẹ ìwọ taxi driver lásán tí mo tiẹ̀ manage ẹ òun sọ fẹ́mi pé akọ ẹ má ti pọ̀ gan gidi gan ni o akọ ẹ ti pọ̀ gan ni. mi ò mọ ibi tó mi fẹ́ wà mi ò rí ó kankan lọ ṣe sùúrù fúnra wa náà ìrọ̀mọ́ṣẹ́ ẹ̀kú ni ẹ lè sùúrù fúnra wa náà. Kamo kí ló máa ń ṣe ẹ̀ náà ó ṣàmọ̀ pé mo lọ́ọ̀fẹ́ bébì ó mọ̀ pé mo ti mí ìṣẹ́ ni mi ò mí gbogbo nǹkan tí mo sọ yẹn náà ò dẹ̀ jókè má bínú àní pé 10 minutes a máa jáde ìsìn. ọmọ 10 minutes ò ṣe é káwọlé 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 Àtẹ̀fíní. Mo mà rí ọ. Àtẹ̀fíní orí mi. Ṣé ò sí? Àtẹ̀fíní ó wà. Ẹ gbà mí o. Ọmọ kan ṣe tó kù mí kù. Ó lárí ọ̀yà tó wà lọ hospital. Ṣé ọ̀rọ̀ tí wà òye ní bàbá? Sẹ́ni tó ṣẹlẹ̀ ní pé ṣe rí àwọn mẹ́ta lábí. Méjì tí mo sọ lẹ́ o ti kú láàrin ọdún mẹ́ta. Ìkan so ẹyọkan légbélégbé tí èmi ò lè bí mi mọ́ tí mò ń wojú ìmẹ̀lẹ̀ hospital. Òkè jẹ́ dẹ́yìn sọ. Ẹgbẹ́ sọ ẹ̀wọ̀ ẹ̀sà. Ẹyọkan tó kù tó wà lọ́sùtù ẹ̀kọ́ gbọ́dọ̀ kú sá o. Ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀ understand ọ̀rọ̀ mi ò yé yín kò yé yín sà. Sẹ́yìn tí mò ń sọ ni pé ẹyọkan tó kù sẹ̀ a níbẹ̀ lọ́mí sí tù. Ẹ ṣe sùúrù. Ó ṣá mo ti gbọ́. Ṣe sùúrù. Àtẹ̀fíní ẹ gbà mí o ẹ gbà mí o hospital la wa kódà mo ní kóhun ò dúró ṣe ló sáré tẹ̀lé mi o wọ́n wò mí báyìí Àtẹ̀fíní. Àlẹ́ bá wí ohun tí wọ́n ń pè lábíamọ́ nù ọ̀rọ̀ abíamọ́ nù nǹkan ò ní sọmọ rẹ̀ àṣẹ kò ní kú àṣẹ. ọ̀dà. àìfi jújú yàwó lójú àìfi jújú jàwọn gbèrè. Arábì. Sà. Ọmọ rẹ ò ní kú. Àṣẹ mi. Ọmọ rẹ ò ní kú. Àṣẹ sà. Sórí èmi ò fún ọ ní ọṣẹ kan báyìí. Ọṣẹ ń ọ lọ fi wẹ ọmọdé òun ní ọsibítù tó wà. Ṣé wàá rómi tó o bá fi wẹ̀ omi òun ló gbé padà wá bẹ́ẹ̀ mi. Kò sí kú lójú ẹ̀. Ọṣẹ náà dàtà. Ṣé sùúrù ṣe sùúrù. Ọkọ̀ọ̀kan bọ́ sí gbàgede báyìí. Ọ fẹsẹ̀ òsì rẹ kó fi tẹ yanrìn lẹ́ẹ̀mẹ́ta kó bù wá fún mi ní àyè. Mo ti dé tán.
Wùmí wọn ò fẹ́ sọ èèyàn nígbà tí ìyàwó rẹ̀ wà ń bí ni. Wùmí ngbà. Bọ́ bá délé bọ́ bá ti fẹ́ sùn lálẹ́ kó o fi sábẹ́ ìrọ̀rí kó o sùn lójú. Ohun tó o bá rí kílẹ̀ ìjọ́ kejì ò tó mọ́ máa mú bọ̀kọ̀ wá sọ fún mi. Gbà tẹ̀fẹ́ nígbà mi o. Kò ní séwu. Ojú ó tì mí o. Ò gbọ́dọ̀ kú o. Fáwuyì. Ifáwuyì. Fáwuyì. Fáwuyì. Ẹ mà kú ọjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Gbogbo ilé ń kọ́. Àlàáfíà ni. Ìjọkẹ́ ń kọ́. Torí Adéjọkẹ́ ọ̀gán ni mo ṣe wá. Wo bó ṣe wà ń bí Fáwuyì. Ẹ̀rọ Adéjọkẹ́ ń bẹ lẹ́nu ọ̀nà ilé ọkọ ẹ̀ o. Bí ti báwo kí ló fà á? Kódà ẹsẹ̀ tẹ̀gàn pàápàá báyìí ó ti fẹ́ bọ́ síta lórí ọ̀rọ̀ àìrọ́ ọmọ bí yìí ni. Fáwuyì ṣó yẹ kí n lẹ́ni ní mo sàn kẹ́ mọ́ kíkan. Péjọkẹ́ ò tí ì bímọ látijọ́ yìí. Ìyá ọkọ òjò nísìnyí ọkọ gan náà ṣe ló ń fòrò ẹ̀. Wọ́n sì ti lọ sí ọsibítù. Wọ́n ní kò sí nǹkan tó ṣe Adéjọkẹ́ wọ́n ní kò sí nǹkan tó ṣe ọkọ ẹ̀ náà ó sì dùnmọ́ pàjírí ọlá mi ni kí la fẹ́ ṣe sí i gbogbo àwọn ọ̀rọ̀ tá a jọ bí lásìkò kan náà pẹ̀lú Jọkẹ́ èyí tó kéré jù ní wọn ló ti bímọ méjì ṣé bí nípasẹ̀ tẹ́lá Adébímpé ti rọ́mọ bí Adébímpé tó yẹ pé ńgbà tó bẹ̀rẹ̀ sí gbé káàkiri ilé ìwòsàn àwọn dókítà sọ wípé kó gbàgbé pé kò sí ní tó jọ kò lè bí ọmọ láyé ẹ̀ torí wípé kò tiẹ̀ sí ilé ọmọ rárá nínú ẹ̀ Adébímpé sì kúnlẹ̀ ó bí ọmọ 4 kò dẹ̀ ṣẹ́yìn ẹ̀ báwo wà ní Tadéjọkẹ́ ṣe fẹ́ jẹ́ orí Adébímpé tó dákọ̀ ọ̀hún ìtàn tó so máa ń pọ̀ gan-an Adébímpé a ṣiṣẹ́ sí Adébímpé lára ni. ṣé ọmọ tí Adéjọkẹ́ wá sọ pé iṣẹ́kíṣẹ́ tó bá ṣe sáré bíi pé láàrú ṣó sọ fẹ́ para tòun ògbà sí ọ̀hún ni ṣiṣẹ́ sí dára kó náà kíkàríwó ayọ̀ sọ́nlé wọn. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣó oríṣẹ́ tí mo ṣe sí lára gbàràdá ni gbàràdá orí yóò ní àlè ń tà àlè tí ó ní yìí yóò rí i pé àlè tó ti bímọ bíi 4, 5, 6 àbí bíi 10 torí pé iye ọmọ tí àlè yìí bá bí iná lòun ni ó bí o. Wá rí bóun bá ti ń fi ní soyún tí ń sọ̀ láyọ̀ báyìí tí ń bímọ tí ẹ̀ wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ lọ mọ àlè lọ́hùn bẹ́ẹ̀ ni ó máa kú. Fáwuyì fìkan gbà kan nìyẹn. Gbàdàdà ni fìkan gbà kan ni tọ́ máa lè ń lá máa gbà fún òun bó ti jẹ́ nu iṣẹ́ tá a ṣe fún Adébímpé nù ní ìsìn ọmọ rẹ̀ tó bí 4. Táriwo ayọ̀ bá ti ń sọ nílé àwọn Adéjọkẹ́ ariwo ẹkún á máa sọ nílé àwọn àlètò ní. Wo Fáwuyì ó yá kí ni ó ná mi. tó bá ti pé ó ti tẹ Ọlọ́run ká ṣe fún àṣejẹ kan ní mo sì fún ní tí n bá ti ṣàṣejẹ yìí sì fún báyìí tó bá ti jẹ àṣejẹ yìí báyìí kò sí wàhálà ọkàn rẹ̀ ó balẹ̀. àtẹ̀fín ní kò yé mi bí mo ṣe lálá yẹn nìyẹn mo ṣe lá nìyẹn. bọ́n ṣe lánàá ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ pátápátápátá ibi tó ti wá nù. kò yé mi àtẹ̀fín ní àbí tí à ń sọ ni pé bọ́mọbìnrin yẹn ṣe ń lóyún tó ń bímọ ńlá àwọn ọmọ tèmi fi ń kú yẹn. ọkọ làákàyè. iṣẹ́ tí wọ́n ṣe sí là iṣẹ́ ìfìkan gbà kan ni. àtẹ̀fín ní ayé mi bàjẹ́ mo dáhùn mo gbé tèmi bàjẹ́ eré ṣùnà rè àfi kí n kú síbí. wo èyí tó ń ṣe ikọ́ èyí tó ń ṣe ikọ́ bí ọmọ tó wà ní ọsibítù lẹ́yìn ò ṣe ní jásẹ̀ òun lọ sáré rẹ̀. báwo láti ṣe kò gbọ́dọ̀ jásẹ̀ ìkan tó kù rè ìkan tó kù rè ọjọ́ ti dalẹ̀ kí ló nà bá lọ. ọ lọ bá ní ọ gba obìnrin lọ kó tètè lọ bá sọ kó lọ bá sọ kó gbọ́dọ̀ bímọ inú rẹ̀ ń wo. oyún tó wà nú ẹ̀ kò gbọ́dọ̀ bí. bó bá ilé bí pẹ́rẹ́ ọmọ rẹ̀ jásẹ̀ ni. kò ní bí àfi ní kò ní bí kò ní bí kò ní bí. wá ní ẹ̀yìn.
kì í ṣe ohun tí à ń mú lágídí ṣé o rò pé kí ló fẹ́ lọ ṣe pọ́ ti ń lọ kí ló fẹ́ lọ ṣe. gbogbo ohun tó bá gbà la máa fún gbogbo ohun tó bá gbà ni kò ní bí oyún lẹ́sẹ̀ gbogbo ohun tó àfi tí ìgbà ti fojú kàn. wò mí kò ṣeé mú lágídí o gbọ́dọ̀ mú lágídí kó o bá sọ kó gbà ní wọ́ọ́rọ́wọ́ bọ́ bá ti gbà kò séwu. wá kìíní tí mo fún ọ dà. kò ní bí kò ní bí. ni wọ́n á fòṣánlẹ̀ bí ọjèrè ṣìnà ọṣẹ mọ̀ pé ọjèrè ṣìnà ni ṣìnà á jẹun tó dáa yìí sọ fún gbogbo yín. má bínú ọ̀rọ̀ tó sọ yẹn mi understand dáadáa bóyá kò tún sọ kó ṣàlàyé dáadáa kó explain kó lè yé mi. obìnrin ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ó yé ẹ jù mí fúnra ara mi gangan lọ ìwọ fúnra rẹ ti mọ̀ kọjá kémi gan tó mọ̀ ṣàánú mi ọmọ méjì ló ti kú báyìí ìkan tó tún kù náà wọ́n ní tó bá tún lè bóyún inú èyí pé kan tó kù máa kú ṣàánú mi má jẹ́ kí kan tó kù kú torí Ọlọ́run ó yé ẹ jù mí lọ. wúwúwúwú jọ nítorí Ọlọ́run jọ sórí tẹ́lẹ̀ nígbà tí wọ́n kọ́ gbé ọ̀rọ̀ yẹn mo fẹ́ máa pìtì ẹ̀ mo rò pé àánú ẹ̀ ti ń ṣe mí àmọ́ níbi tó bá dé báyìí tó sọ̀rọ̀ dé yìí inú ti ń bí mi ó ti jẹ́ kí n máa bínú sí ẹ so ṣé nǹkan tó sọ fún mi sì ni wípé kí èmi lọ bà oyún inú mi jẹ́ kó ọmọ tẹ̀lé wà láyé ọ̀dájú ni ẹ olóò dájú tí ó dé mú rú wá láti mú ṣe tí mo fi ń wá oyún tí mi ò róyún ni èmi ni mo mọ orú ìyà tó jẹ mí kí n tó pé mo bẹ̀rẹ̀ sí ní bí ọmọ mo mọ tó jù mí ní kí n tó róyún ní jọmọ mélòó ni mo bí olóhùn wá wò pé òun fẹ́ wò mí sọ̀sọ̀ ṣe mí láàánú láti kọjú sí mi pé kí n máa pa ọmọ jọ fún o wá ní pé kí n lọ ṣẹ́ oyún mi dànù ṣé o mọ oṣù tí oyún ìwà. kó tí àkójọ oṣù mẹ́sàn-án Yorùbá mọ bó ṣe ń ṣe ṣàánú mi bó wá tiẹ̀ jẹ́ ọkàn ẹ̀ ló kù lẹ́fún mo ti mọ̀ pé ìyá ọwọ́ mi ni mò ń jìyẹ èrè iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ èmi ni mo yọ lójú kòkòrò tán bá wí tí o gbọ́ èmi mo bá yá ara mi jẹ má jẹ́ kó bàjẹ́ délẹ̀ ṣàánú. Oh my God ìkànnì ẹ torí ká ní ò dájú ni ó ní wọ́n mi tuntun mo ṣe rí pé kó ní kí n lọ ṣẹ́ oyún mélòó ni mo sì bí mélòó ni mo bí can you imagine kí n lọ ṣẹ́yún anyway mo ti wá rí i pé ọ̀rẹ́ tí mi àtẹ́jọ́ ń ṣe ó ti tó gẹ́ báyìí ó dẹ̀ pé ìbàlá máa fi òpin ẹ̀ sí ṣé ó ti yẹ because ìwọ tó ń sọ ìmúrí pé o lè pa mí owó yìí láti pa mí láti pa ìdílé mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wojú mi mo bá máa pín kó pín bọ̀ ìjà my God oyún yìí jẹ́ ni. wo mi láti èní lọ mi ò fẹ́ rí ẹni surroundings mi mọ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ kó bá mi sọ anything tó jọmọ́ rú ọ̀rọ̀ báyìí lọ́bọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀wọ̀n ló bá kú sí o. má ṣe bẹ́ẹ̀ ní tó bá tiẹ̀ bẹ́ẹ̀ yọkàn ìjẹ́ á kó ọmọ kan lẹ̀ fún mi ó yẹ dáadáa jáde kúrò ní mọ́tò mi. má jẹ́ ń lọ bí n bá get out bí n bá lọ ayé mi tún bàjẹ́ ni. ok o fẹ́ lọ. má jẹ́ ń lọ. ok o fẹ́ máa wà ń bẹ̀ ẹ jókòó máa wọ̀rọ̀. bá mi boyún yìí jẹ́ ṣàánú mi. ó ti yé mi bí táwọn abẹ́jẹ́ náà lọ sí. dúró síbẹ̀ dúró. bàbá police tó gbé lọ straight. sórí ìgbà police tó yọ̀ ló wà ní dúró síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n gbé mọ́tò mi. àgbáyà òṣìkà ká. wọ́n ń bá ẹ sọ olóòní gbọ́. kò gbá ó. ọ ṣàlàyé fún mi. gbogbo àlàyé tí mo ṣe ẹ̀yin tí ẹ lò mọ́ mi. àtẹ̀fí ni mo bá a sọ lẹ́rọ̀ mo bá a sọ ní gbogbo ẹ̀ kódé olóhùn fọlọ́pàá mú mi ó lé mi bọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀ ni má ṣe mí báyìí jọ ìkan tó kù yóò gbọ́dọ̀ kú kó gbá ó. ọ sì rán létí ọ ṣe gbogbo àlàyé fún. gbogbo ẹ̀ pátápátá ni mo rọra ṣe fún kódà ohun rẹ̀ lẹ̀ ohun ìjàyè ni mo fi bá sọ̀rọ̀ kò gbọ́ sí mi lẹ́nu o àtẹ̀fí ni èmi tí mo nà àbáyọ ọ̀nà àbáyọ ti wà fún mi wo jẹ́ kí n pe àwọn boys ká lọ kì mọ́lẹ̀ kan bá mi kidnap ẹ̀ máa fún lọ́rùn pa ni nígbà tó bá ti kú tí ó bá bímọ ọmọ tèmi á wà láyé. òṣì wa ń ṣe yẹn bí ọkà báyìí nígbà tí mo sọ fún ẹ pé kò ṣeé mú lágídí ò gbọ́dọ̀ mú lágídí iṣẹ́ tí wọ́n ṣe sí la bọ́ bá fagídí mu bọ́ bá kú ibì kan náà ni ọjà sí. wá gbà mí fi ní. èmi tí mo wí fún ọ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ọmọ pọ̀ ní bá ní kò ṣeé mú lágídí o. kí ni màá wá ṣe báyìí fi ní ikọ̀ tó kò gbọ́dọ̀ kú ilẹ̀ ti ṣú olú ẹ ti darúgbó ọjọ́ kalẹ̀ báyìí. ibi tọ́rọ̀ wá dé dúró yìí ọgbọ́n kù tá a dà
iṣẹ́ kan ni wọ́n ṣe bí mo bá ti parí iṣẹ́ òun tán wọ́n nìkan fi létí ró sójú nìkan tún lọ bá asorun kan yìí fún nǹkan mọ́wọ́ ṣẹṣẹ kọ́ ọ má fojú kàn ní bọ́ bá ti lè fojú kàn báyìí fúnra rẹ̀ ní ọ̀pẹ́ ọ̀pẹ́ òun ti gbà láti ṣe gbogbo ohun tó wọ́n bá ṣe. bó bá ti fojú kàn mí báyìí bí bá ní ká lọ ṣẹ́yún yẹn ó ti yá náà nìyẹn. àní òun fúnra rẹ̀ ní ọ̀pẹ́ ọ̀pẹ́ ó yá kó jẹ́ kẹ́ ẹ lọ ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe. wọ́n parí dúró iṣẹ́ ọ̀gbà pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́ kí n kókó bẹ̀rẹ̀. o ṣe o wọn náà ní ká kúrú wọn bí n bá bọnu eléyìí bí n bá pàdé obìnrin ọlọ́nà máa sá fún wọn ni bó bá pè mí gan mi ò ní dáhùn débi tí màá ní mo fẹ́ pè wọ́n ojú kẹ́kọ̀ọ́. dúdú lówùrọ̀ pupa làṣálẹ̀ àfọwọ́pinná kan kì í ní sinmi wọ́n bá ẹ sọ olóò ní gbọ́ wọ́n bá ẹ sọ ọláyọ̀ yọ ó fọ́jú inú ó sì kọ́ tó dé. kí ni problem tó ṣe kí ni nǹkan tó ní tó ń dẹ̀ láàmú kí ni problem tó ní gangan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sọ fún mi pẹ̀lú condition tó wáyé tó lè fi mílẹ̀ sí bedroom lókè bẹ́yẹn ó mọ bí mo ṣe ń wá káàkiri ṣáko tó di pé mo wá síbí kí ló dé kí ló ṣẹlẹ̀ mo mọ kí kankan ṣẹlẹ̀ tó rò tó fẹ́ sọ fún mi tó bá jẹ́ pé mi ni tó mọ bó ṣe máa sọ fún mi sọ́nsìn mo máa sunkún máa dákẹ́ náà ni kí ló dé. àwọn àlákàlà tí mo ń lá ti pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa ń dẹ́rù bà mí ìdí nìyí tí mo fi ń ronú bí ìtẹ̀ mọ́ nǹkan tí mo lè ṣe wọ́n dẹ̀ sọ fún mi pé kí n má sọ fún anybody wọ́n ní kí n má sọ. wọ́n ní kó má sọ fún èèyàn kankan. yes. tó bá ní kó má sọ fún èèyàn kankan kò sí bó ṣe ní sọ fún ẹni tó fún ẹ lóyún o bóyá wà lọ bẹ́ni tó fún ẹ lóyún wàá pè jókòó wá explain fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. màdé ọkọ tí mo tọ́ láti sọ kan nìyẹn ó yẹ kó lè ó yẹ dáadáa. mo tọ́ láti sọ nígbà tí ìyá tẹ́jọ́ ń gbénu ilé tí mo pè é níyàwó mi tó dẹ̀ lóyún báyìí tínú mi ń dùn kó lóyún tó kàn jáde láàrin òru ó fẹ́ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣe bí èèyàn kan ló lọ sọ fún tẹ́mi yẹn sọ fún pé kó má sọ fún èèyàn kankan. bó ṣe pé wọn ló máa yẹ ká bímọ tó máa kú lójijì wọ́n ṣe kéèyàn bímọ kú. stop that sọ dákẹ́jà irú ọ̀rọ̀ wo ló sọ yìí má bá mi nú jẹ́ èwo ni àbíkúnú ẹ̀ wọ́n lọ́ má jẹ́ kárí bíi lágbára ọlọ́ irú ẹ̀ ní ṣẹlẹ̀ sí mi máa gbóhùn ẹ̀ máa gbóhùn ọmọ ẹ̀ ni oh my kí ni ìtumọ̀ ilé ìbáyìí sí. orí ìṣòṣèré nǹkan tí mi wá ń ro pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn ni pé bóyá ọ̀rọ̀ travelling tó bá mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá yẹn náà la máa lọ pẹ̀lú ẹ̀ ń sìn bóyá kò jẹ́ kí n máa lọ sí Amẹ́ríkà kí n lọ bímọ síbẹ̀ ju pé kí n bímọ sí Nàìjíríà lọ. kí ẹ lè wọ ọmọ rẹ ìwọ tó wà bí tó ńlá làwọn ilé tó ńlá ẹ tọ́ ni kò má sọ fún yàn báwo ló ṣe fẹ́ mọ bó ṣe máa ṣe tó bá wà l'Amẹ́ríkà kí n fẹ́ máa bẹ́ẹ̀ ní Amẹ́ríkà ibi iṣẹ́ tèmi kọ́. náà jẹ́ sórí tí má débẹ̀ yẹn sìn sórí mo mọ̀ pé mi lè lárò aláyẹn mọ́ every time change mo mọ̀ pé bẹ́ẹ̀ jìnnà síbí báyìí. kí ló ń sọ yìí. máa wà òkè bẹ́ẹ̀ yẹn. wà wà òkè l'Amẹ́ríkà lọ. tó ń sọ yẹn ò sì pé mi mo ṣe máa ro nǹkan tó ń sọ tó ń bà mí nínú jẹ́ pẹ̀lú nǹkan tó ń bá. tó tún jáde ni tó jáde tẹ́lẹ̀ ni. mi ò jáde mo kàn ṣàrùn káàkiri ni. so o ti rìn jáde tẹ́lẹ̀. ǹjẹ́ kò yé mi jẹ́ kí n tètè máa lọ. ó ti yé mi ó máa tètè lọ náà ní yá wa máa lọ sí bedroom ó yá tètè wa máa lọ sí bedroom. ọ̀rọ̀ travelling yẹn ṣe kókó. nìṣó bedroom náà ni. ó pè é ju ẹni rẹ lọ jọ. ṣàlàtẹ̀ láwọn tó bá bímọ síbí wípé nǹkan máa ṣẹlẹ̀. àdúrà burú. àmì Jọkẹ́ ojú ọmọ lójú o Jọkẹ́ ojú ọmọ lójú o lè kúrò lókè yẹn wá sísàlẹ̀ bí o lè sọ fún mi. sorry. jọ ṣé mo lè fi Nàìjíríà sílẹ̀ báyẹn kí n pẹ́pẹ́pẹ́ n ò lè ṣe bẹ́ẹ̀ àti wípé kò sẹ́ni tí máa fi business mi sílẹ̀ fún un mo kàn máa bímọ tán má dẹ̀ máa padà bọ̀ nílé. ẹ̀yin ká wàá pàdé mi ní airport. ìwádìí bá ń gbé mọ́tò yẹn kúrò mẹ́ má yẹ kó pẹ́ o àwọn ò bẹ́tà kí ni wọ́n ṣe lẹ́yìn mọ́tò látẹ̀kọ́. mo ti kó gbogbo ẹ̀ sínú ìsà.
Títí tó gbẹ̀ síbẹ̀. Kò yẹ èmi ò lè pẹ́ lọ́ọ̀ tí màá fi padà dé next week mo ń padà bọ̀. Mọ́mì yín ló máa pẹ́ dáadáa díẹ̀ lọ́hùn. Ó ti yẹ lágbára Ọlọ́run tó bá máa padà dé àtòun àtọmọ ẹni. Àmín Jésù. Kì í ṣe pé ká lọ sí kó máa sáré káàkiri o. Wà á bó tí ní boyfriend. Rárá o. Jẹ́wọ́ ṣoni jẹ́wọ́. Rárá. Má fi àjà àwọn ọmọ mi. Kò sí wàhálà mọ́. Ìyá ọlọ́mọ wọ́n bí mo ì máa wà ní Ìkẹjà ó dalẹ́ kó tó ti pa lọ. Tí wọ́n bá ti ká àwọn ọmọ yẹn padà délé kó pè mí. Kí lè bá wọn sọ̀rọ̀. O ti gbọ́? Yes sir. Okay. Yes sir. Ó dàbọ̀ sá o. Okay. Màá ó dàbọ̀ máa o. Ẹ máa bọ̀. Ah, ọ̀gá máa miss you jù. Kó wá, kó lọ. Ọ̀gá ó dàbọ̀, safe journey. Ah, ọjọ́ èmi náà jáde, màá já wọ̀lú ìjà. Màá wọ̀lú ìlọ́jọ́ kan. Màá miss madam. Yóò ṣe díẹ̀, màá miss wọn. Gba àwọn gini yẹn, olóògbèrè tó ń dẹ̀ pò sínú ilé kò ní kan tó máa ṣe. Wọ́n máa kanra wèrè ní báyìí lórí kórì. Kòkòrò búburú tó jẹ lọ́kọ̀ bára lẹ̀, ìwà ìdọ̀tí tó wù lọ́kọ̀ bá tẹ̀bí tọmọ ṣọ̀tàn o. Wọ́n bá ẹ sọ olóò ní gbọ́, wọ́n bá ẹ sọ oláyọ̀ ló yọ o fọ́jú inú o sì fọ́ tó dé. Àbọ̀rẹ́ o Àgbà Kamo, olójú kò mú ọ lọ o. Àbọ̀rẹ́ o Àgbà Kamo, dúdú lówùrọ̀ pupa làṣálẹ́. Àbọ̀rẹ́ o Àgbà Kamo, àfọwọ́pinná kan kì í ní sinmi. Àbọ̀rẹ́ o Àgbà Kamo, wọ́n bá ẹ sọ olóògùn ní gbọ́. Ẹ káàsán. Sani ẹ. Àwa ni. Tálẹ̀ bèrè. Madam ni. Madam. Madam láti bo. Látàdúgbò yìí náà ni. Ṣán ti fún yín ní appointment tẹ́lẹ̀ pé kẹwàá ráwọn ni. Wọ́n ti mọ̀. Ok. Ó dà mú bọ̀. Àwọn náà. Lára àwọn protocols wà níbàyí nìyẹn o. Kẹ́ tó rí wọn ẹ kọ́kọ́ gbọ́dọ̀ fill àwọn fọ́ọ̀mù ẹ kọ orúkọ yín kó tó di pé ẹ rí wọn. Na fill form. Ibi báyìí. Jẹ́ mú ẹ máa. Okay. Ibi báyìí rọ ibi báyìí kọ ìdí tẹ́ ṣe fẹ́ wá rí wọn síbẹ̀ ìdí tẹ́ fẹ́ rí wọn ẹ kọ síbẹ̀ yẹn. Okay. Ẹ ṣe gan. Ṣé wọ́n lè wọlé báyìí? Irọ́ ẹ ti lè wọlé. Màdámù sí nílé báyìí. Wọ́n ti jáde. Màdámù sí ní. Madam ti jáde wọn sí around. Ẹ kò sí wàhálà máa jókòó díwọ̀n dígbà tó bá máa fi dé. Ṣé ń yọ ni? Àní màdámù sí ni wọ́n ti travel out wọ́n sí Nàìjíríà wọ́n sí around. Travel ọ̀bù. Wọ́n ti lọ lóyìnbó. Madam lọ lóyìnbó. Ìgbà wo náà máa dé? Ṣé ń yọ ni? Àní wọ́n ti travel out wọ́n sí Nàìjíríà wọ́n sí ilé rárá wọ́n sí Nàìjíríà. Ṣé tí wọ́n bá travel out ṣé kò ní jọ́ tó máa dé ni? Iṣọ́ tún la ni àbíjọ́ márùn-ún àbọ̀sẹ̀ kan. Ok mi mọ̀ pé yẹn lẹ ń sọ madam ò lè dé lọ́dún kan sígbà tá a wà yìí torí wọ́n travel out wọ́n lọ bímọ sọ́hùn ni. Ẹ ṣe yé ṣeré madam wo ni ò ní dé? Madam ò ní dé ó lọ bímọ sí lóyìnbó ó bímọ sí lóyìnbó mo gbọ́. Kí ló ṣe yín? Ibi máa kú sí. Ṣé ò sí? Bímọ sí lóyìnbó. Ṣé ò sí? Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ dìde kejì la máa lọ. Ibi máa kú sí. Ibo lẹ máa kú sí? Ibi ni àfi kí madam dé. Ó dà pé ẹ sí mọ̀ nǹkan tó ń ṣe yín. Ibo lẹ máa kú sí? Ayé mi ta pa. Ẹ dìde jáde kẹ́ kúrò ní báyìí. Èmi mi ò ní kú òǹbí. Ok ó pẹ́ mi kí n kú. Ẹ má wọrí nǹkan tó máa lé yín dáadáa sí. Wo bí bá mi ṣájà yín lẹ̀. Sọ́tọ̀ mẹ́ta ṣí wọ́n lè kàn wá jẹ mí tó pẹ́pẹ́ta ni mo ti ṣìrìn mo ti dáràn ayé mi ti ta wàhálà dé. Ṣé mí nìkan tẹ̀ ń sọ mí ò jẹ́ ẹ dìde kẹ́ kúrò ní báyìí jáde. Wàhálà ti dé mo gbé.
ṣó lè tó lè ní kí ló ṣe náà ṣe báyìí. kò lè yé yín. ẹ bó dé lè wá dé lọ sí ibà ẹ dìde ẹ wò ẹ má kó bá mi ẹ dìde. kò lè yé yín kú o mo dáràn mo ṣe ẹ̀sìn. bàbá kí ló lè tó yìí. mo ṣe ẹ̀sìn rẹpẹtẹ. ẹ wọ ẹ dìde náà ẹ dìde náà. mo ti gbọ́ ẹ̀yìn rà mo mọ jẹ́ pa mí. ẹ máa gbà mí lọ́wọ́ máa yìí kẹ́ ẹ̀. mo mọ jẹ́ pa mí pẹ́rọ́gọ́dọ̀. mo dáràn tó lọ. mo mọ jẹ́ pa mí. bàbá ẹ dìde náà kẹ́ máa lọ. ẹ má ṣe má para yín síbà ẹ dìde kẹ́ kúrò níbà. ìwà ìdọ̀tí tó wù lọ́kọ́ bá tẹ̀bí tọmọ ṣọ̀tàn o ṣọ̀tàn ẹ̀ o ṣọ̀tàn. wọ́n bá ẹ sọ olóòní gbọ́ wọ́n bá ẹ sọ ọláyọ̀ ló yọ o fọ́jú inú o sì fọ́tò dé ààbọ̀ rẹ o àgbà kamọ olójú kò mú ọ lọ o ààbọ̀ rẹ o àgbà kamọ dúdú lówùrọ̀ pupa làṣálẹ́ ààbọ̀ rẹ o àgbà kamọ àfọwọ́pinná kan kì í ní sinmi ààbọ̀ rẹ o àgbà kamọ wọ́n bá ẹ sọ olóòní gbọ́ wọ́n bá ẹ sọ ọláyọ̀ ló yọ o fọ́jú inú o sì fọ́tò dé ààbọ̀ rẹ o àgbà kamọ olójú kò mú ọ lọ o ààbọ̀ rẹ o àgbà kamọ dúdú lówùrọ̀ pupa làṣálẹ́ ààbọ̀ rẹ o àgbà kamọ àfọwọ́pinná kan kì í ní sinmi ààbọ̀ rẹ o àgbà kamọ ṣọ̀tàn o ṣọ̀tàn ẹ o ṣọ̀tàn o ṣọ̀tàn ẹ o kòkòrò búburú tó jẹ lọ́kọ̀ bára lẹ̀ ìwà ìdọ̀tí tó wù lọ́kọ̀ bá tẹ̀bí tọmọ ṣọ̀tàn